ènìyàn méje bínú lu ọlọ́pàá pa ní ìlú Ìbàdàn. Àwọn arákùnrin méje kan ní iléeṣẹ́ ọlọ́pàá ti fi ẹ̀sùn kàn wípé wọ́n bínú lu Inspector Austin Okoro títí ẹ̀mí fi bọ́ lọ́rùn rẹ̀ níbùdó ọlọ́pàá tó wà ní òpópónà Ìṣẹ́yìn ní agbègbè Mọ́níyà ní ìlú Ìbàdàn. Lójú ọ̀nà ni ọlọ́pàá ọ̀hún ń ṣiṣẹ́. Àwọn ènìyàn ọ̀hún wọ́n bínú wọ́n sì lu ọlọ́pàá ọ̀hún pa lójú ẹsẹ̀. Àwọn afurasí náà ni wọ́n pe orúkọ wọn ní Sarafa Lateef ẹni 30 ọdún, Semiu Ibrahim ẹni ọdún 28, Olóso Síkírù ẹni ọdún 36, Fatai Yusuf ẹni ọdún 55, Moruf Ọlárewájú ẹni ọdún 38, Isaac Rafiu ẹni 40 ọdún àti Àánú Olúwa Akínọlá ẹni ọdún 32. Agbèfọ́ba ASP Amos Adéwálé sọ fún àwọn ilé-ẹjọ́ wípé àwọn afurasí ọ̀hún wọ́n gbìmọ̀pọ̀ ní ọjọ́ 15 oṣù kẹrin ní òpópónà Ìṣẹ́yìn ní agbègbè Mọ́níyà ní ìlú Ìbàdàn ni wọ́n ti ṣekú pa ọlọ́pàá ọ̀hún nígbà tó wà lẹ́nu iṣẹ́. Adéwálé fi kún ọ̀rọ̀ rẹ̀ wípé àwọn ẹni afurasí kan náà ni wọ́n lu ọlọ́pàá Inspector Okoro Austin wọ́n sì sọ òkò lù ú títí ẹ̀mí fi bọ́ lọ́rùn rẹ̀. Gẹ́gẹ́ bí ohun tí agbèfọ́ba náà sọ fún ilé-ẹjọ́, ó ní bí wọ́n ṣe ń sọ òkò lù ú ni àwọn ará àdúgbò ń kígbe ìkúnlẹ̀ abiyamọ o, ṣùgbọ́n àwọn ènìyàn méjì ọ̀hún wọn ò tiẹ̀ wo ti ìkúnlẹ̀ abiyamọ. Òkò ni wọ́n fi sọ ọlọ́pàá ọ̀hún tó sì kú fínfín. Adájọ́ àgbà ní ilé-ẹjọ́ májísírèètì EA Ìdòwú ti ilé-ẹjọ́ májísírèètì tó wà ní Ìyágànkù ó ti ní kí wọ́n taari ẹjọ́ ọ̀hún lọ sí ẹ̀ka ilé-ẹjọ́ tó ń gbọ́ ẹ̀sùn àwọn ọ̀daràn. Àwọn afurasí ọ̀hún wọ́n bẹ̀rẹ̀ sí ní rawọ́ ẹ̀bẹ̀ sí ilé-ẹjọ́, ṣùgbọ́n adájọ́ àgbà ó kọ̀ jálẹ̀, kò gba ẹ̀bẹ̀ wọn. Wọ́n wá ti sún ìgbẹ́jọ́ sí ọjọ́ 10 oṣù keje ọdún tí a wà yìí ni wọ́n sún ìgbẹ́jọ́ ọ̀hún sí.